Mo kí gbogbo ẹ̀yin ará ilé ní orúkọ Jésù tí ó ṣe iyebíye. Mo gbàgbọ́ wípé àlàáfíà ni a bá yín. Àlàáfíà àti ayọ̀ Kristi a máa jẹ́ ti gbogbo wa o. Àmín. Ní àkókò yìí mo gbà ládùúrà pé búburú kò ní súnmọ́ àgọ́ wa, búburú kò sì ní jẹ́ ìpín wa. Ẹ̀jẹ̀ Kristi tó ń fọ̀ rere ju ti Ábẹ́lì lọ, a máa borí fún wa nínú gbogbo. À ń tẹ̀síwájú nílé ètò tí dáúsìsì fẹ́ ṣe agbátẹrù rẹ̀ tí à ń pè ní ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà. Ní ìjẹ́jọ́ a sọ̀rọ̀ lórí onígbàgbọ́ àti ìdókòwò ọrọ̀ ajé. Lónìí ní agbára Ọlọ́run a ó máa sọ nípa jíjẹ́ olótìtọ́ nínú sísan ìdámẹ́wàá àti ọrẹ. Mo ní àwọn ọmọ Ọlọ́run méjì nínú gbọ̀ngàn yìí kí a tó máa tẹ̀síwájú. Màá fẹ́ kàn dárúkọ wọn ká wá fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́ ká tó máa tẹ̀síwájú. Màmá wa, ẹ bá mi dárúkọ yín, kẹ́ bá mi kí àwọn ará ilé. Èmi ni arábìnrin Tómi aya Akínbámi. Mo kí gbogbo ilé o. Oore ọ̀fẹ́ Kristi a máa bá wa gbé. Àmín. Ẹ káàbọ̀ bàbá wa. Orúkọ mi ni àlùfáà àgbà Ọlábọ̀dé Ọ̀ṣúnníyì. A kí gbogbo yín lórúkọ Olúwa. Ẹ káàbọ̀. Èmi náà tí ń ṣe atọ́kùn. Èmi ni ọmọ Ọlọ́run Olúwàgbénga Orímógùnjẹ́ àlùfáà ní dáúsìsì Ifẹ̀. Màmá wa, ẹ gbàdúrà fún wa. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò yìí. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ yín lórí ìdílé kọ̀ọ̀kan, pàápàá jùlọ fún gbogbo ọkàn tó ń gbọ́ wa. A gbé yín ga fún àkókò ètò yìí lórúkọ Jésù, ẹ gba ọpẹ́ wa. Àmín. Bá ó ti máa tẹ̀síwájú, ẹ̀mí Ọlọ́run ẹ darapọ̀ mọ́ wa. Àmín. Gbogbo ọkàn tí ó gbọ́ ètò náà, kí ẹ̀mí Ọlọ́run fúnra rẹ̀ lórúkọ Jésù kó bá ọkàn kọ̀ọ̀kan sọ̀rọ̀. Àmín. Kó bá ayé wa pàdé. Àmín. Ọ̀rọ̀ tá ó gbọ́ lónìí lórúkọ Jésù kò ní di ìdálẹ́bi fún wa. Àmín. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà wa ní ẹ̀ka àkòrí. Ṣùgbọ́n lónìí kókó ẹ̀kọ́ tá a máa gbé yẹ̀wò ní jíjẹ́ olótìtọ́ nínú sísan ìdámẹ́wàá àti ọrẹ. A ní ibi kíkà méjì tí a máa fi tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. Màmá wa, ẹ bá ka ibi àkọ́kọ́. Lefitiku orí kìíní, a ó bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ ìkíní. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Olúwa sì pè Mósè, ó sì sọ fún un láti inú àgọ́ wá pé, sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí o sì wí fún wọn pé, bí ẹnìkan nínú yín bá mú ọrẹ ẹbọ wá fún Olúwa, kí ẹ̀yin kí ó mú ọrẹ ẹbọ yín wá nínú ohun ọ̀sìn àti ti inú ọ̀wọ́ ẹran àti ti agbo ẹran. Bí ọrẹ ẹbọ rẹ bá ṣe ẹbọ sísun ti inú ọ̀wọ́ ẹran, kí òun kí ó mú akọ wá aláìlábùkù, kí ó sì mú un wá tinútinú rẹ̀ sí ẹnu ọ̀nà àgọ́ àjọ síwájú Olúwa, kí ó sì fi owó rẹ̀ lé orí ẹbọ sísun náà. Yóò di ìtẹ́wọ́gbà fún un láti ṣètùtù fún un, kí ó sì pa akọ màálù náà níwájú Olúwa. Àwọn àlùfáà, àwọn ọmọ Árónì, yóò sì mú ẹ̀jẹ̀ náà wá, wọ́n sì fi ẹ̀jẹ̀ náà wọ́n orí pẹpẹ nìyíká tí ń bẹ ní ẹnu ọ̀nà àgọ́ àjọ, kí ó sì bo ẹbọ sísun náà, kí ó sì kún. Àwọn ọmọ Árónì àlùfáà ni yóò sì fi iná sórí pẹpẹ náà, wọ́n ó sì tó igi iná náà. Àwọn àlùfáà, àwọn ọmọ Árónì yóò sì tọ́ nínú rẹ̀, àní orí àti ọ̀rá wọn sórí igi tí ń bẹ lórí iná tí ń bẹ lórí pẹpẹ. Ṣùgbọ́n ìfun rẹ̀ àti itan rẹ̀ ni kí ó sàn sínú omi, kí àlùfáà kí ó sun gbogbo rẹ̀ lórí pẹpẹ náà láti ṣe ẹbọ sísun, ẹbọ tí a fi iná ṣe, òórùn dídùn sí Olúwa. Bí ọrẹ ẹbọ rẹ bá sì ṣe agbo ẹran, èyí ni ti àgùntàn tàbí ti ewúrẹ́, fún ẹbọ sísun, akọ ni kí o mú wá aláìlábùkù, kí o sì pa á níwájú Olúwa lé ẹ̀bá pẹpẹ ní ìhà àríwá. Àti àwọn àlùfáà, àwọn ọmọ Árónì yóò sì bu ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n orí pẹpẹ náà yíká, kí o sì kún orí rẹ̀ àti ọ̀rá rẹ̀. Àlùfáà náà yóò tò wọ́n sórí igi tí ń bẹ lórí iná tí ń bẹ lórí pẹpẹ. Ṣùgbọ́n kí o sin ìfun àti itan rẹ̀ nínú omi, kí àlùfáà náà kí ó mú gbogbo rẹ̀ wá, kí ó sì sun lórí pẹpẹ. Ẹbọ sísun ni, ẹbọ tí a fi iná ṣe, òórùn dídùn sí Olúwa.
bí ó bá ṣe pé ti ẹyẹ tàbí ti ẹbọ sísun ọrẹ ẹbọ rẹ̀ sí Olúwa, ǹjẹ́ kí ó mú ọrẹ ẹbọ rẹ̀ wá nínú àdàbà tàbí nínú ọmọ ẹyẹlé, kí àlùfáà náà kí ó sì mú un wá sí pẹpẹ náà, kí ó sì mú un lí ọrùn, kí ó sì sùn ún lórí pẹpẹ náà. Ẹ̀jẹ̀ rẹ̀ ni kí ó ro sí ẹ̀bá pẹpẹ náà, kí ó sì fa àjèsí rẹ̀ já pẹ̀lú ẹ̀rí rẹ̀, kí ó sì kó o lọ sí ẹ̀bá pẹpẹ náà ní ìhà ìlà oòrùn lórí ibi ẹ̀rù nì, kí ó sì là á tí ohun ti ìyẹ́ apá rẹ̀, ṣùgbọ́n kì yóò pín ní méjì jálẹ̀. Kí àlùfáà kí ó sun ún lórí pẹpẹ náà lórí igi náà tí ń bẹ lórí iná. Ẹbọ sísun ni, ẹbọ tí a fi iná ṣe, òórùn dídùn sí Olúwa. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Kókó pàtàkì ibi tí wọ́n kà fún wa yìí, ó ní ọ̀nà tí àwọn ènìyàn lè gbà láti sin Ọlọ́run àti orí ìgbé ayé tó yẹ ká gbé ní ọ̀nà tó máa fi jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Mo gbà á ládùúrà wípé á jẹ́ ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Àmín. Bàbá wa, ẹ bá wa ka ibi kejì. Kọ́ríńtì kejì orí ìkẹjọ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Pẹ̀lúpẹ̀lú ará, àwa ń sọ fún yín ní ti oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún àwọn ìjọ Makedonia, bí ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú, ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti ìbú àìní wọn di púpọ̀ sí ọrọ̀ ìlàwọ́ wọn. Nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn, àníjù agbára wọn, wọ́n ṣe láti ìfẹ́ inú ara wọn. Wọ́n ń fi ẹ̀bẹ̀ púpọ̀ rọ̀ wá ní ti ẹ̀bùn ọ̀fẹ́ yìí àti ti ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn èèyàn mímọ́. Àti èyí kì í ṣe bí àwa ti rò ó, ṣùgbọ́n wọ́n tètè kọ́ fi àwọn fúnra wọn fún Olúwa àti fún wa nípa ìfẹ́ Ọlọ́run. Tó bẹ́ẹ̀ tí àwa fi gba Títù níyànjú pé bí ó ti bẹ̀rẹ̀ náà, bẹ́ẹ̀ ni kí ó sì parí ẹ̀bùn ọ̀fẹ́ yìí nínú yín pẹ̀lú. Ṣùgbọ́n bí ẹ̀yin ti pọ̀ ní ohun gbogbo, ní ìgbàgbọ́ àti ọ̀rọ̀ àti ìmọ̀ àti nínú ìgbìyànjú gbogbo àti ní ìfẹ́ yín sí wa, ẹ kíyèsí kí ẹ̀yin kí ó pọ̀ nínú ẹ̀bùn ọ̀fẹ́ yìí pẹ̀lú. Kì í ṣe nípa àṣẹ ni mo fi ń sọ, ṣùgbọ́n kí a lè rí ìdí òótọ́ ìfẹ́ yín pẹ̀lú nípa ìgbìyànjú àwọn ẹlòmíràn. Torí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristi, pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà, kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Àti nínú èyí ni mo fi ìmọ̀ràn mi fún yín, torí èyí ṣàǹfààní fún yín, ẹ̀yin tí ó kọ́ bẹ̀rẹ̀ níwọ̀n ọdún tí ó kọjá, kì í ṣe láti ṣe é nìkan, ṣùgbọ́n láti fẹ́ ẹ pẹ̀lú. Ǹjẹ́ nísinsìnyí ẹ parí ṣíṣe náà pẹ̀lú. Bí ìmúra tẹ́lẹ̀ àti ṣe ti wà, bẹ́ẹ̀ ni kí ìparí sì wà láti inú agbára yín. Torí bí ìmúra tẹ́lẹ̀ bá wà ṣáájú, ó já sí ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ohun tí ènìyàn bá ní, kì í ṣe gẹ́gẹ́ bí ohun tí kò ní. Torí èmi kò fẹ́ kí àwọn ẹlòmíràn wà ní ìrọ̀rùn kí ó sì jẹ́ ìpọ́njú fún yín. Ṣùgbọ́n nípa ìdọ́gba, pé kí ọ̀pọ̀lọpọ̀ ìní yín ní àkókò yìí lè ṣe ẹ̀kún àìní wọn, kí ọ̀pọ̀lọpọ̀ ìní wọn pẹ̀lú lè ṣe ìpèsè fún àìní wọn, kí ìdọ́gba kí ó lè wà. Gẹ́gẹ́ bí a ti kọ pé ẹni tí ó kó pọ̀ jù kò ní nǹkan lé, ẹni tí ó sì kú kéré jù kò ṣe aláìní tó. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ohun tí a fẹ́ mọlé lórí lónìí, ó ní láti jẹ́ kí oníkálùkù wa ká ní òye wípé gbígbé ìgbé ayé òtítọ́ nínú sísan ìdámẹ́wàá àti ọrẹ, ó ń mú ìbùkún àgbàyanu wá sí orí ènìyàn. Ọlọ́run Olódùmarè ṣèlérí láti bùkún wa lọ́pọ̀lọpọ̀ bí a bá ń san ìdámẹ́wàá àti ọrẹ wa lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ọlọ́run náà ní ìfitore wa nínú májẹ̀mú laelae àti titun. Ó jẹ́ ọ̀nà kan pàtàkì láti fi emi-imoore wa hàn sí ẹlẹ́dàá wa àti aṣẹ̀dá wa. Nínú ìwé Lefitiku, Ọlọ́run béèrè oríṣiríṣi oore-ebo lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Fún àpẹẹrẹ, Abrahamu àti Jacobu gbọ́ràn sí àṣẹ Ọlọ́run nípa sísan ìdámẹ́wàá. Ìbùkún Ọlọ́run ó sì wà lórí wọn láti ìran díran. Bí èmi àti ẹ̀yin náà bá ń ṣe Bíbélì ti là kalẹ̀, ó di dandan kí ìbùkún Ọlọ́run kó wà lórí wa. Síwájú sí, Paul gba àwọn onígbàgbọ́ ará Korinti níyànjú láti ṣe ìtọrẹ àánú pẹ̀lú ọkan-ope, nítorí Ọlọ́run fẹ́ onídídùn pẹ̀lú ọrẹ wọn.
mo fẹ́ ká mọ̀ dájú pé àwọn tí wọ́n ń san ìdámẹ́wàá àti ọrẹ àwọn ló lọ́wọ́ sí ìdàgbàsókè àti ìmúdúró ìjọ Ọlọ́run. Irú àwọn wọ̀nyí ló máa ń mú kí ìjọba Ọlọ́run kó fẹ̀ sí ní ayé. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Kí ọ̀rọ̀ yìí kó lè yé wa dáadáa, a ní àwọn ìbéèrè 5 kan tí bàbá wa àti màmá wa tí wọ́n bá wa pẹ̀kẹ́lù kí ọ̀rọ̀ jíjẹ́ olótìtọ́ nínú sísan ìdámẹ́wàá àti ọrẹ kí ó lè yé wa dáadáa. Màmá wa, ǹjẹ́ Ọlọ́run béèrè lọ́wọ́ Kristẹni láti san ìdámẹ́wàá àti ọrẹ bí? Ẹ ṣé olóòtú. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run béèrè lọ́wọ́ àwa Kristẹni láti san ìdámẹ́wàá. Ó tilẹ̀ pàṣẹ rẹ̀ fún wa gẹ́gẹ́ bí Kristẹni láti jẹ́ kí ó jẹ́ ohun tí ó wà nínú ọkàn wa láti máa ṣe. Ohun tó pàṣẹ fún wa náà ni wípé nígbà tí ohun Ọlọ́run bá ti pèsè fún wa, tá a bá ti ṣiṣẹ́, tá a dẹ̀ ti jèrè, lára èrè tá a jẹ yẹn, ìdámẹ́wàá nínú ohun tí ohun Ọlọ́run fi fún wa yẹn, a gbọ́dọ̀ mú wá sí ilé ohun Ọlọ́run láti wá fi mọ rírì oore, láti wá fi ṣe ìdúpẹ́. Tá bá kíyèsí a rí wípé oríṣiríṣi ọ̀nà òun làwọn ènìyàn gbà san ìdámẹ́wàá nínú Bíbélì. A rí bí Ábúráhámù bó ṣe san ìdámẹ́wàá tiẹ̀ fún Ábímẹ́lékì. Ó san ní ìmọrírì pé Olúwa, mo dúpẹ́ nítorí pé o ràn mí lọ́wọ́ láti ṣe eléyìí àbí ṣe tọ̀hún. Nígbà tó padà dé, nígbà tó lọ ja ogun tó padà dé, ó san ìdámẹ́wàá oríṣiríṣi àwọn nǹkan tó kó bọ̀ láti ibi ogun yẹn. Ọlọ́run dẹ̀ fẹ́ ká san ìdámẹ́wàá yẹn. Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé ká mú gbogbo ìdámẹ́wàá ohun tí òun Ọlọ́run fi fún wa. Ó pàṣẹ fún wa pé ká mú wá sílé òun Ọlọ́run kí oúnjẹ kó bá lè wà níbẹ̀. Ara àwọn ìdí tí Ọlọ́run fi ní ká mú ìdámẹ́wàá wá nìyẹn, kí oúnjẹ kó lè wà nínú ilé òun Ọlọ́run. Ọlọ́run dẹ̀ máa ń lò ó, ẹnikẹ́ni tó bá ti gbọ́ràn sí, Ọlọ́run ṣetán láti sọrú ẹni bẹ́ẹ̀ di alábùkún fún, nítorí pé ó gbọ́ràn sí àṣẹ ìdámẹ́wàá. Olúwa bùkún yín. Amen. Tí ọ̀rọ̀ yín bá yé mi dáadáa, bẹ́ẹ̀ni, Ọlọ́run béèrè ìdámẹ́wàá lọ́wọ́ àwa Kristẹni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ náà ló tún béèrè ọrẹ. Gbogbo ẹ̀ ló ṣe pàtàkì. Bàbá wa, ǹjẹ́ ẹ ní àfikún? Gẹ́gẹ́ bọ́n ṣe sọ yẹn náà, bẹ́ẹ̀ náà ló ṣe rí. Torí pé Kristẹni tó jẹ́ ọmọlẹ́yìn Kristi, ó mọ̀ wípé òun gbọ́dọ̀ pa òfin àti ìlànà Ọlọ́run mọ́. Àṣẹ rí wípé nínú májẹ̀mú láéláé ọ̀rọ̀ ìdámẹ́wàá ó sú jáde ńbẹ̀. Ọlọ́run ti ẹ̀ sọ nínú Málákì yẹn ní pé àwọn èèyàn yẹn já wọn lólè nípa kíkọ̀ láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Bí ìgbà tí wọ́n ṣe ohun tó tọ́ lọ́lọ́run tọ́ka sí níbẹ̀. Nínú májẹ̀mú tuntun náà, Kristi ní bó tiẹ̀ jẹ́ pé gbogbo òfin pátápátá pẹ̀lú ìdámẹ́wàá ó gbọ́dọ̀ jẹ́ kókó ohun tẹ́ ẹ gbọ́dọ̀ pamọ́, pé ẹ gbọ́dọ̀ fi kan sílẹ̀ láì ṣe kí ni o, láì ṣe. Torí náà gẹ́gẹ́ bí Kristẹni o, ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa ni. Ẹ ṣé sà. Mo rò pé ó yé wa. Àwọn aláìmọ̀kan ló máa ń tẹnu mọ́ nǹkan tó wá fi ìkan lẹ̀. Èèyàn ò lè yọ májẹ̀mú láéláé kúrò nínú Bíbélì, kò ní Bíbélì pé. Bíbélì ò pé láìsí méjèèjì lápapọ̀. Bàbá wa, kí ni ó tọ̀nà tàbí ọ̀nà wo ni ó tọ́ láti san ìdámẹ́wàá àti ọrẹ? Gẹ́gẹ́ bí Bíbélì ṣe ìlànà rẹ̀, àwọn ìgbésẹ̀ láti gbé òun náà ni pé lọ́nà àkọ́kọ́ nígbà tí èèyàn bá ti yọ̀ǹda ayé ẹ̀ fún Kristi, nínú èrè tó jẹ nínú ọjà tó tà, ohun tí Ọlọ́run béèrè náà ni ìdámẹ́wàá lórí èrè tó jẹ tó bá jẹ́ oníṣòwò láti mú wá síwájú Ọlọ́run. Nínú májẹ̀mú láéláé, bó tilẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé darandaran àti bóyá bí àgbẹ̀ ní ká pè wọ́n, torí náà tí wọ́n bá dáko, ìdámẹ́wàá ẹ̀ ni Ọlọ́run fẹ́ kán kó wá nínú tí wọ́n kórè. Tó bá jẹ́ pé ó ń sin ohun ọ̀sìn, ìdámẹ́wàá ní ohun ọ̀sìn yẹn ló yẹ kó mú. Ṣùgbọ́n lóde òní tó jẹ́ pé oníṣòwò àti olówó oṣù ni wá, owó oṣù wa gbà tá a bá gbà á, ká tó yọ mo ná mo rà ń bẹ̀. Torí pé àwọn kan nígbà táwọn bá ṣe mo ná mo rà, ilé tó bá wá kù rárá, ká tó san mo ná mo rà ń bẹ̀
láti gbúdọ̀ ṣe kí ni o láti gbúdọ̀ lọ ìdámẹ́wàá. Oníṣòwò nìkan ló jẹ́ pé èrè tó bá jẹ lẹ́nu iṣẹ́ ohun tó bá tà ni kó ti ṣe kí ni o kó ti yọ ìdámẹ́wàá ti Ọlọ́run. Ìdámẹ́wàá yẹn tí a bá fi ti dáadáa rí i pé ó ní ìdámẹ́wàá lórí ohun gbogbo ni o, kì í ṣe lórí owó oṣù nìkan. Àtẹ̀bùn bó ṣe yàwó. bí èèyàn bá dẹ̀ lọ rìn àjò náà tó dé ó gbọ́dọ̀ san ìdámẹ́wàá. Wákàtí 24 náà èèyàn gbọ́dọ̀ san ìdámẹ́wàá. ẹ gbọ́dọ̀ pé wákàtí 2 àti ìṣẹ́jú 15 ǹjẹ́ a fi ń yin Ọlọ́run, ǹjẹ́ a fi ń gbọ́ lọ́nga. Olúwa ràn wá lọ́wọ́. Màmá wa, ìbéèrè kẹta, kí ni ó túmọ̀ sí láti jẹ́ onídídùn ọlọ́rẹ gẹ́gẹ́ bí Bíbélì ti kọ sílẹ̀ nínú ìwé Genesis orí 4 ẹsẹ̀ 2 sí 5? ẹ ṣé sà olóòtú. Nínú Genesis orí 4 yẹn tí a kà ẹsẹ̀ 2 sí 5. 2 sí 5, ohun tí ó ń sọ fún wa níbẹ̀ náà ni wípé Ábẹ́lì àti Káínì òun ni wọ́n fi ohun tí wọ́n ní láti fi rúbọ sí Ọlọ́run. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run fẹ́ kí ọrẹ àti ìdámẹ́wàá wa kó jẹ́, àkọ́kọ́ ni pé kó jẹ́ eléyìí tó máa jẹ́ tinútinú wa, kó jẹ́ eléyìí tó tinú wa wá, tí kìí ṣe àfẹkúnṣe, tí kìí ṣe pé bóyá dandan wọ́n fagídí mú wa. Ó tún wá sọ fún wa, ó ní kó jẹ́ aláìlábùkù. Tá a bá wo Genesis orí 4 yẹn, tá a tún wá wo Lefitiku orí 1 tí a kà yẹn, ó ní kó jẹ́ eléyìí tí ó jẹ́ aláìlábùkù. Tá a bá wo nínú Genesis yẹn, ẹbọ tí Ábẹ́lì tó rú, ìdí tó fi já ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ni wípé ààyò ẹran, àkọ́bí ẹran nínú eléyìí tí Ábẹ́lì ń ṣe, òun ló fi ṣe ìrúbọ fún Ọlọ́run, ó dẹ̀ ṣe ìtẹ́wọ́gbà. So bọ́lọ́run ṣe fẹ́ ká san ìdámẹ́wàá àti ọrẹ wa gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ lẹ́ẹ̀kan, kì í ṣe nígbà tá a bá jẹ àjẹkù, nígbà tá a sì ní ààyò àwọn nǹkan tá a ní lọ́wọ́, nígbà tá a gbowó oṣù wa tó sì fresh, tó sì tuntun lọ́wọ́ wa, tá a ti ná ní tá a ti ìfọwọ́ kàn, ìgbà yẹn òun ló yẹ ká yọ ìdámẹ́wàá wa, ká dẹ̀ fi tinútinú ká fi ṣe, ká dẹ̀ rí wípé ó jẹ́ ohun tí Ọlọ́run fẹ́ lọ́wọ́ wa, òun la ṣe, ká má fẹ́ kún ṣe. Ọlọ́run á dẹ̀ máa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. Bàbá wa, láyé òde òní tí ó kún fún ìmọ̀ ẹ̀rọ, ǹjẹ́ Ọlọ́run ń béèrè ìdámẹ́wàá owó nìkan lọ́wọ́ wa? A rí pé ìmọ̀ ẹ̀rọ tó ń sọ yẹn, èmi tiẹ̀ lè wò wípé ṣe ló mú nǹkan dẹrùn sí, ṣe ló mú nǹkan dẹrùn sí, nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà Sátánì gbọ́nà àrékèrèkè wípé màá fi ilẹ̀ díjọ́ Sunday, nígbò bá díjọ́ Àlàmísì ní nǹkan mi àṣẹ wọlé láàánáwọ́ gan. Ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ, bó bá ti ń gbà ó lè tètè transfer gẹ́gẹ́ báwọn olóyìnbó ṣe ń sọ, kó fi ránṣẹ́ lórí ìmọ̀ ẹ̀rọ bí ó ṣe jẹ́ lákọ̀ọ́kọ́ nìyẹn. Ìkejì tí ó tún fara pẹ́, a rí pé nínú májẹ̀mú láéláé gan, àwọn tán wà lókèèrè rere, Bíbélì sọ, ó ní tán bá lọ tí wọ́n tiẹ̀ lè ráyè padà wálé, wá máa san lóòrèkóòrè, ó ní kán kó jọpọ̀ lọ́rùn yẹn, wọ́n lè fi ṣe pàṣípààrọ̀ ohun kan kó dání pé tọ́dún 3 bá wá pé, ṣùgbọ́n ó ṣàlàyé pé lọ́dún 3 o kán padà wálé pẹ̀lú ohun tí wọ́n ṣe pàṣípààrọ̀ yẹn láti wá ṣe kí ni o, láti wá san fífún Ọlọ́run ní ti ìdámẹ́wàá. Gẹ́gẹ́ bọ́dẹ̀ ṣe sọ, ohun tó ti ọkàn wá, tá a bá tẹ̀ wò síwájú, kì í ṣe owó nìkan, ìgbà míì wà, a rí àwọn míì tán bá dáko, wọ́n á fi ìdámẹ́wàá oko yẹn lẹ̀, wọ́n á ní Ọlọ́run ló ní o, bàbá wa ní Olúwa oko yín lélẹ̀ o, ẹ lọ wú ń bẹ̀ o, ẹ lọ ṣe ń bẹ̀ o. Ohun tí Ọlọ́run bá fi fún wa, ẹlòmíì lè ní wọ́n lè máa ṣiṣẹ́ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ kó máa ta sìmẹ́ǹtì, tí ò bá rówó ó lè gbé lára sìmẹ́ǹtì yẹn kó fi ṣàn ìdámẹ́wàá. Nítorí náà kì í ṣe pé dandan owó ni, ṣùgbọ́n ó gbúdọ̀ jẹ́ ohun tí ó jẹ́ ohun tó ń ṣe, tó ń gangan ń ṣe ní àkókò yẹn, tó dẹ̀ mọ̀ wípé òun lè fi ó ṣe calculate bẹ́ẹ̀ àwọn olóyìnbó ṣe máa ń sọ, ó ṣe é ṣiṣẹ́ ìṣirò ẹ̀ láti ṣe gbogbo ẹ̀ ló ṣe kí ni o, ló jẹ́ ìtẹ́wọ́gbà. Ayé kan ti dẹrùn, gbogbo ẹ̀ ti dowó ni. Tí a bá wo ìbéèrè 3 àti 4 yẹn, ní tèmi mo wò wípé kì í ṣe ìdámẹ́wàá gan ni àwọn ọmọ Ísírẹ́lì ń san, ìdá 23, torí mo gbìyànjú àti yẹ̀wò, mo rí pé ìdá 23
ni wọ́n ń san. Ìyẹn fi hàn pé tá a bá mọ rírì ohun t'Ọlọ́run ṣe fún wa kò ṣe dandan ká san, a gbọ́dọ̀ san ju ìdámẹ́wàá lọ. náà lọ ṣe fọrẹ kùn. Bẹ́ẹ̀ni, ọrẹ yàtọ̀ sí ìdámẹ́wàá, àwa gbọ́dọ̀ fi ọrẹ wé ìdámẹ́wàá. Ìdámẹ́wàá wà fáwọn opó ní ilẹ̀ Ísírẹ́lì, ìdámẹ́wàá wà fáwọn aláìní baba, ìdámẹ́wàá wà fáwọn tó kù díẹ̀ káàtó fún. Ṣé táwa náà bá ń ṣe bẹ́ẹ̀ ó dènà kí ìlú wa kó rojú? Mo gbàgbọ́ pé ìlú wa rojú. Mọ̀mọ́ wa ní ṣókí, kí ni èrè tàbí ìbùkún tí ó rọ̀ mọ́ sísan ìdámẹ́wàá àti ọrẹ gẹ́gẹ́ bí ìwé Málákì tí gbogbo onígbàgbọ́ máa ń tọ́ka sí bó ti wí? Kí ni èrè? Málákì orí kẹta. Gẹ́gẹ́ bá a ṣe kọ́ nínú Málákì orí kẹta, ohun àkọ́kọ́ tó sọ ni wípé Ọlọ́run yóò ṣí àwọn fèrèsé ọ̀run sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá san ìdámẹ́wàá. Ìyẹn ni wípé tá a bá ń san ìdámẹ́wàá wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn fèrèsé látọ̀dọ̀ Ọlọ́run ló máa ṣí sílẹ̀. Kì í wá ṣe fèrèsé owó nìkan, fèrèsé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní, àwọn nǹkan ẹ̀mí, Ọlọ́run tún lè ṣí àwọn fèrèsé ẹ̀ sílẹ̀ fún wa tí a bá ti ń san ìdámẹ́wàá wa ní pípé. Ọlọ́run ṣe ìlérí láti mú kí ohun rere gbogbo kó máa bí sí fún wa. Nígbà tá a bá ti ń san ìdámẹ́wàá wa, ohun rere á bẹ̀rẹ̀ sí ní máa bí sí fún wa. Nígbà tó tún wá tẹ̀síwájú nínú Málákì orí kẹta yẹn, ó ní èmi ó sì bá ajẹnirun wí nítorí yín. Ó fi hàn wípé tí a bá ń san ìdámẹ́wàá wa yẹn, tá à ń san tó ń pé, tí ó dẹ̀ ń bọ́ sí déédéé, tí kí ó dẹ̀ jẹ́ tinútinú ọkàn wa la fi ń ṣe, ó fi hàn pé gbogbo ajẹnirun Ọlọ́run á bá wí lórí iṣẹ́ wa, àṣedànù, àìsàn oríṣiríṣi, àwọn nǹkan téèyàn kàn máa ń náwó owó tí ò nítumọ̀ téèyàn máa ń ná sí yẹn, Ọlọ́run á ṣe kí ni? Ọlọ́run á bá wí fún wa. Lẹ́yìn ìgbà yẹn, Ọlọ́run tún wá lè àwa fúnra wa á di alájọpín nínú gbogbo àwọn ìbùkún tí Ọlọ́run ṣe fún gbogbo àwọn tó ń ṣèfẹ́ ẹ̀, àwa máa di alájọpín nínú ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn ọkàn tiwa gan máa balẹ̀. Tí ìṣòro tí Sátánì bá fẹ́ gbé ìṣòro kan dé síwájú wa, à á lè wò wípé mo ti san ìdámẹ́wàá o, nítorí náà Sátánì ò nípa lórí iṣẹ́ mi, ò nípa lórí owó mi mọ́. So èrè tó pọ̀ ló wà lórí sísan ìdámẹ́wàá. Bàbá wa, ǹjẹ́ láfikún? Èrè ńlá ni o, torí pé iṣẹ́ ìsìn ni, kò sì síṣẹ́ ìsìn tí ò lérè nígbà tá a bá ti ṣe bó ṣe yẹ ká ṣe, bó ti yẹ. Gbogbo bí wọ́n ṣe sọ yẹn, òun náà ni ó máa ń fa eléyìí tá àti ẹ̀ mọ̀, eléyìí tá kàn fi hàn wá fẹ́rẹ́ jógí la rí inú ọ̀rọ̀ Ọlọ́run, eléyìí tá a mọ̀ tí Ọlọ́run ń ṣe ní èrè fún wa, bẹ́ẹ̀ náà ló ń pọ̀ sí. Nítorí pé ìdámẹ́wàá bí afúrúgbìn eléyìí tá ń pè ní investment, ìdókòwò, ẹ jẹ́ rí pé níbi tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ nínú Bíbélì, ẹ rí pé kò sílẹ̀ tí Ọlọ́run ò fún ní èrè ju bó ṣe lò lọ. So bó ṣe rí náà nìyẹn. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run Elédùmarè á gbé wa ró. A ṣe wá ní olóòótọ́ nínú ṣíṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Màmá wa ní ṣókí, kí ni ẹ fẹ́ gba àwọn ará ilé nímọ̀ràn nípa jíjẹ́ olóòótọ́ sí sísan ìdámẹ́wàá àti ọrẹ? Ẹ ṣé olóòótọ́, mo gba gbogbo àwa tá a jẹ́ onígbàgbọ́ tí à ń gbọ́ ọ̀rọ̀ yìí, mo gbà wá níyànjú wípé ká pinnu nínú ọkàn wa láti máa san ìdámẹ́wàá wa. Ẹ jẹ́ ká fi dán Ọlọ́run wò nínú gbogbo ohun tí Bíbélì sọ pé ká má dán Olúwa wò, ká má ṣe dán Ọlọ́run wò. Ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ìdámẹ́wàá, ó ní ká fi eléyìí dán òun wò. Ẹ jẹ́ ká san. Tá a bá ti san ìdámẹ́wàá wa tó pé, ẹ jẹ́ ká fi gbogbo eléyìí tó kù sílẹ̀, ká fi sílẹ̀ fún Ọlọ́run. Ká nígbàgbọ́ wípé níwọ̀n ìgbà tí mo ti ṣe tọlọ́run, Ọlọ́run ó di dandan kí Ọlọ́run kó ṣe kíni? Ọlọ́run kó ṣe tiwa náà. Ẹ jẹ́ ká san ìdámẹ́wàá wa, ìbùkún púpọ̀ òun ló wà lórí ẹ̀. Bàbá wa, kí lẹ fẹ́ káwọn ará lé dìmú? Ohun tí mo fẹ́ ká dìmú ni pé àwa náà la máa ń sọ wípé ìbùkún Ábúráhámù láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, a fẹ́ kó jẹ́ tiwa. Káwa náà ṣe ohun tí Ábúráhámù ṣe, òun náà san ìdámẹ́wàá ẹ̀. Ẹ̀dẹ̀ rí wípé bó ṣe wà látètè kọ́ ṣe, ìbùkún Ọlọ́run nìyẹn o. Bẹ́ẹ̀ náà ló wà títí dìsìn, bẹ́ẹ̀ náà ni ó máa wà títí ayérayé. Nítorí náà ẹ má jà dáadáakúdà mọ́, ká má dáadáakúdà mọ́, ká lè rí èrè tó tọ́ àti èyí tí ṣókí kíní o. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa àti màmá wa. Fún àwa tí a wà nílé, òróǹro ní ìdámẹ́wàá, ẹ má jẹ́ a jẹ, kò ṣeé jẹ o. Téèyàn bá dẹ̀ ní ó máa fi pamọ́, téèyàn bá ya
Bíbélì sọ pé ó gbọ́dọ̀ san padà ní ìlọ́po 4 ni. Bẹ́ẹ̀ni. Èèyàn yá ìdámẹ́wàá, òṣì ò ní jẹ́ tiyín. Ìdámẹ́wàá jẹ́ ọ̀nà ìgbàgbọ́ gbòógì láti bá Ọlọ́run rìn. Fi dán mi wò lọ́lọ́run wí. Kémi àti ẹ wá mọ̀ báyá rere ni tàbí kìí ṣe rere. Rere ni Ọlọ́run o. Àwa àlùfáà náà kò yọ wá sílẹ̀ o. Bí a ti ń gbà á, bẹ́ẹ̀ náà ni ọmọ Léfì gbọ́dọ̀ tún san ìdámẹ́wàá ohun gbogbo tó náà gbà. Kò máa sọ pé ọmọ Léfì ni mí, mi ní san. Mọ́ sọ̀rọ̀ ẹ̀dì olóṣì, mọ́ fi rẹ bú, mọ́ fi rẹ ré, kí ìbùkún Ọlọ́run Olódùmarè kó lè wà lórí gbogbo wa. Mo rọ̀ gbogbo wa, ẹnikẹ́ni tó bá ń san ìdámẹ́wàá àti ọrẹ rẹ̀ bó ti tó àti bó ti yẹ, ó jẹ́ àwọn ẹni tó ń fi ọwọ́ kún ìdàgbàsókè iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn evangelist tó wà ní ìrọ́kò, ìdámẹ́wàá àti ọrẹ la fi ń sanwó wọn, òun la fi ń ra lùpùpù fún wọn, òun la fi ń mú kí iṣẹ́ Ọlọ́run kó yá. Bàbá ti ń fi fún Ọlọ́run, lọ́lọ́run náà máa fi fún wa padà. Ọlọ́run kì í jẹ́ èèyàn ní gbèsè. Nítorí ìdí èyí mo bẹ̀ wá, ẹnikẹ́ni tí iṣẹ́ ò bá lọ déédé kó lọ yẹ ara ẹ̀ wò. Tó bá jọmọ Ọlọ́run nítòótọ́ tọ́nà ẹ̀ ò bá là, yẹ ara ẹ̀ wò. Tó bá jọmọ Ọlọ́run nítòótọ́ tó ń ṣàìsàn wẹ́lẹ́wẹ́lẹ́, yẹ ara ẹ̀ wò. Ìwọ ni kó wo ibi tó kù sí. Ọlọ́run Olódùmarè á là wá lójú ẹ̀mí. Mo bẹ̀ wá lónìí, ẹ jẹ́ ká gbìyànjú láti kó ipa tiwa, láti mú kí iṣẹ́ Ọlọ́run kó gbòòrò sí nípa ṣíṣe bó ti tọ́ àti bó ti yẹ, nípa ìdámẹ́wàá àti ọrẹ. Ìdámẹ́wàá àti ọrẹ wọ́n jẹ́ ọ̀nà kan lára àtẹ̀gùn ìgbàgbọ́ wa ní láti bá Ọlọ́run rìn. Kì í ṣe pé ìdámẹ́wàá àtọrẹ gan ló ṣe pàtàkì jù. Ẹni tí ò bá fayé ẹ̀ fún Kristi tó ń san ìdámẹ́wàá àtọrẹ ó ń ṣe lásán ni, ò ní ṣe lásán. Mo bẹ̀ yín nítorí náà, ẹ gba Ọlọ́run láàyè kí ìbùkún àgbàyanu kó lè jẹ́ tiyín. Oore ọ̀fẹ́ Kristi á máa bá yín gbé. Ààbò Ọlọ́run á dájú. Bí a ti sọ ọ̀rọ̀ yìí ní ṣókí, Ọlọ́run á sọ di ńlá lọ́kàn wa. Àmín lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ á fi yé wa. Àmín Jésù. Ààbò Ọlọ́run Olódùmarè á dájú. Àmín Jésù. Ìmísí láti ọ̀run tó máa jẹ́ kí ìbùkún tó rọ̀ mọ́ ìdámẹ́wàá àti ọrẹ kó jẹ́ tiwa, Olúwa á fi fún wa. Àmín Jésù. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Dáúsìsì Ifẹ̀, ẹ máa rí wájú. Àmín. Dáúsìsì Ifẹ̀ nínú ọgbọ́n, ẹ máa rí wájú. Àmín. Nínú ìmọ̀ Ọlọ́run, ẹ máa rí wájú. Àmín. Gbogbo ẹ̀yin adarí wa ní Dáúsìsì Ifẹ̀, kí ọwọ́ Ọlọ́run Olódùmarè kó wà lórí ayé. Àmín Jésù Kristi. Ìbísí Ọlọ́run kó jẹ́ tiyín. Àmín Kristi. Àti gbogbo wa wípé ó dìgbà, ó tún di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run.